ṣẹ́ẹ̀rí kò rújú lóòótọ́ ó clear ó wà glaring pé Alhaji Taye Currency lọ bá Alhaji Pasuma ọ̀gá ńlá ní hòtẹ́ẹ̀lì tán wà nílùú Maka níbi tán ti lọ ṣe umra bọ ẹjọ́ ẹ dákun o tó bá jẹ́ pé kíní ìjọ bíi apology ẹjọ́ ẹ tọ́ wa sọ́nà ẹ jẹ́ ká mọ̀ ní comment section tó bá jẹ́ kó sì jọ bí ìgbéraga torí àwọn ọ̀rọ̀ tí Taye Currency ń sọ bẹ́ẹ̀ máa ka kọ́mẹ́ǹtì mẹ́ta kan fún yín kẹ́ wá gbọ́ àwọn èébú táwọn èèyàn tún bú pẹ̀lú kó tún gbìyànjú àti lọ ṣe apology yẹn náà nǹkan tẹ́mi kàn rí ni wípé gbogbo ọlá tá bá ní gbogbo ipò tá bá dé gbogbo bó ṣe lè wù káyé yẹ wá tó ká má máa gbàgbé ìpìlẹ̀ olóore màmá jẹ́ Alhaji Taye Currency ń sọ fún Paso níbẹ̀ lójú Paso níbi tó ń jókòó sí pé mo kàn ń pàlàyé lẹ́nìí kí ló yẹ tí gbogbo yín gbà bí pẹ́ ìgbàgbọ́ ọtí èmi ṣé mi gan kéré náà ayé ni lójú Paso ń bẹ̀ náà so ìyẹn wá jẹ́ káwọn èèyàn máa sọ pé kí ló ń ṣe ẹ jẹ́ kí n sáré ka kọ́mẹ̀ntì mi méjì lẹ́yìn ìgbà yẹn náà mo wá àtàchì fídíò ọba orin King Dr. Saheed Òṣùpá kan mọ́ fídíò tẹ́ fẹ́ wò yìí ó yẹ kí gbogbo yín mọ̀ Pastor Lucas tó jẹ́ pé tó bá ṣe wàásù díẹ̀ báyìí wọ́n máa kọ Òṣùpá ni tó bá ṣe wàásù kékeré báyìí wọ́n máa tún fòṣùpá lé ní táwọn ọmọ ìjọ gan wò pé kí ló dé aláyé ṣe kúkú ti ń gbéni lẹ́yìn Òṣùpá ni àbí ẹ̀ ń preach fún wa jẹ́ ká so ìfẹ́ ni o ìfẹ́ yẹn pọ̀ so ọba orin lọ play fún ẹnìkan tó ń ṣe ìwúyè so Pastor Lucas wọ́n pàdé ọba orin bẹ́ẹ̀ inú wọn dùn gidi gan wọ́n dùn inú wọn dùn ọba orin dẹ̀ performance yẹn yí ó lágbára gan so nǹkan tí àwọn èèyàn sọ fún Alhaji Taye Currency lórí ìwà tán wù sí Paso níbi tán ti lọ bá wọn lótẹ́ẹ̀lì yìí ẹ jẹ́ kí n sáré ka méjì fún yín ẹnìkan ní let me tell you brother this is not the way to apologize you still dey raise your shoulder up ẹnìkan wá ní Pasuma body language said it all he is not comfortable with Taye Currency or transit Paso just did that in order to let go of the brouhaha see the way he is responding with a nod Paso kàn ṣe báyìí bó ṣe ń jábọ́ bálájì ṣe ń sọ̀rọ̀ gan so ẹnìkan wá ní ọ̀gá make I no lie you war still dey o pé garangaran tó ń ṣe ẹ jẹ́ kí n free yín kẹ́ wo fídíò yẹn ẹ bá mi comment ẹ bá mi share ẹ dẹ̀ subscribe sí Àkọ́ TV nǹkan tó lọ fàáfàá ni ó yẹ jẹ́ ká jọ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ àdúrà gbogbo wa gbà. ẹ sàrájì. owó kan ti fi ìṣẹ́jọ́ gbé ọwọ́ náà tẹ́lẹ̀ ó dẹ̀ tí kò ó ṣe bí kíni. èyí tẹ máa ń ṣẹ́rí ṣe kọ́kọ́. èyí tí wàá wò kì í ríyàn òfin tá a bá rí ọmọ ọdún méjì tó bá ju àlọ́ bàbá la máa ń gbé èyí lè máa ń ka bàbá kún pé kíni kan àwọn míì ti fẹ́ máa rí bí ẹ pé mi ń sọmọdé o àmọ́ yẹn. mo láìkì Paso ni mi ń ṣe kíni mi ń sọmọdé ìwọ tó bá ti rí pé mo ń pe Paso bàbá fẹ́ máa wú sí mi faraba ojú Paso mo ti sọ èmi àti Paso jọ wà ní o jọ láti 32 years 1993 mo ti wà pẹ̀lú Paso o ò lè máa fi kó Paso máa ẹ̀ ń tà mí o ìwọ tó bá jẹ́sẹ̀ tó bá gara sí mi ojú Paso mo ti sọ yìí mo ń pọ́ Paso níbi ìgbègbè lẹ́yìn Paso mi ìlú lẹ́yìn Paso àwa lákùnrin ìlú ti wà ní ẹ tó bá fààyàn lọ́wọ́ ọ̀gá ẹ̀ ni bàbá ẹ̀ ni Paso jiyàn pé Wasiu Ayinde bàbá òun kọ́ èmi ló jiyàn pé Paso ṣe bàbá ẹ̀ má take care for granted pẹ̀lẹ́ lákọ ó dáàbò àjọ ń ṣe náà ni bàbá rẹ ní tẹ́ẹ̀rì yẹn olóhùn sọ́kọ̀ àgùntàn. ọ̀gá mi orin gbẹ́tọ̀ ọ̀gá mi gbẹ́tọ̀ jókòó tí bàbá rẹ gbẹ́tọ̀ mo jókòó tí bàbá rẹ ọ̀gá mi. Ọ̀gá ọ̀fẹ́ padà sọ́dọ̀ mi ní tó lọ bá òmìnira ọ̀fẹ́ padà sọ́dọ̀ mi ní tó lọ bá ọ̀gá ọ̀fẹ́ padà sọ́dọ̀ mi ní tó lọ bá òmìnira ọ̀fẹ́ padà sọ́dọ̀ mi ní tó lọ bá.
àtòrí àdó ìbàdí tó lọ bọ́sà àjì aṣọ bá tí kò ná ìlú àtòrí ẹ̀rọ ti wá. Orin náà ní ìṣòro orí olóyè àtòrí àdó ìbàdí tó lọ bọ́sà àjì aṣọ bá tí kò ná ìlú àtòrí ẹ̀rọ ti wá. Ìṣòro orí olóyè àtòrí àdó ìbàdí tó lọ bọ́sà àjì aṣọ bá tí kò ná ìlú àtòrí ẹ̀rọ ti wá. Orin náà ní ìṣòro orí olóyè àtòrí àdó ìbàdí tó lọ bọ́sà àjì aṣọ bá tí kò ná ìlú àtòrí ẹ̀rọ ti wá. Ìṣòro orí olóyè àtòrí àdó ìbàdí tó lọ bọ́sà àjì aṣọ bá tí kò ná ìlú àtòrí ẹ̀rọ ti wá.